ọmọ bàbá wa Bakare ọmọ dáadáa ọmọ gidi tó mọ yìí Babasuwe Seriki comedy. Kí ni gbogbo ọmọ yẹn? Lọ́jọ́jọ́ wọ́n tọ́ sí ẹ̀. Má fọwọ́ kàn. Mo dúpẹ́ Laide ọmọ Bakare ọmọ mi àbúrò mi ẹ̀rí tó gbé wá fún Babasuwe Yomi ọmọ Fabi. Ẹ̀yin tó dẹ̀kun náà ẹ̀jẹ̀ máa bọ̀ bàbá ṣì wà tó wà nígbà tó bá lọ sí Amẹ́ríkà tán ẹ̀ṣẹ̀ máa sọ wípé àbúrò Babasuwe wọ́n fẹ́ lọ kí wọn wà around yìí sí wọ́n wà ní loot nísìn kó tó di bọ́ lọ sí Amẹ́ríkà so come show us some love because Babasuwe has made us proud with his talent. Babasuwe is just so good in comedy. Particularly I love his comedy. I love big arms, okay? So you people should just make sure you utilize this opportunity before it travels out. Bẹ́ẹ̀ni o, ẹ̀sìn gbọ́ lẹ́nu àbúrò mi. A dúpẹ́ lọ́wọ́ ìjọba àpapọ̀ Nàìjíríà. A dúpẹ́ lọ́wọ́ federal government, Minister for Health. A dúpẹ́ gidigidi àti ẹgbẹ́ Tampan Babasuwe Lanre wá dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn. Wá dúpẹ́. Adúpẹ́ gidigidi lọ́wọ́ gbogbo ẹ ṣé wà ní sọ́pọ̀ lórí ọ̀rọ̀ Babasuwe àmì ìlú ẹ̀gbá ojú òní tí wà ní ogun ẹ̀sán ní agbára Ọlọ́run àdúrà nínú Babasuwe gbogbo ẹ̀lú máa ṣe lágbára Ọlọ́run. Thank you very much for showing us love. Wọ́n ti jẹ́ role model wa àti máa ń wo wípé bàbá yìí ìgbà tá a lọ opportunity àti wọ́n gan inú wa dùn gan so a lè afford àti miss wọn a sì need wọn nínú movies a sì need wọn bá máa dẹ́rìn pa wá gbogbo àwọn àwàdà special authentic comedy lẹ́gbẹ̀ẹ́ yẹn máa gbọ́ báyìí yẹn máa wọ́n jọjọ́ kẹta wọ́n bá tù wọ́n máa rẹ́rìn tó bá kọ́ lọ́wọ́ tó bá rántí ọ̀rọ̀ Babasuwe agbára Ọlọ́run Seriki comedy bàbá lọ́dún bàbá láàrin náà ní parí ẹ̀sìn omi òṣèré àkókò ní parí ẹ̀sìn.